eléyìí tún gbẹnu tán o. Wùnmí toríọlá ní ó wù òun kóun bí ọmọ sí i ṣùgbọ́n òun ò fẹ́ ìgbéyàwó mọ́. Ó wù òun kóun bí ọmọ fún ọkọ òun tí òun ti kọ̀ sílẹ̀ látọjọ́ tó ti pẹ́. Ó wù òun kóun tún bí ọmọ mìíràn fún un. Ọ̀rọ̀ bí ẹkún kò ní tán nínú ìdílé yín. Mobímpé ó ń wọn èpè kàbìtì fún àwọn tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa ìdílé rẹ̀. Ẹ jẹ́ ká yé jowú ara wa. Owú jíjẹ ti pọ̀jù láàrin àwọn òṣèré. Ká sì ní ẹ̀mí ìdáríjì. Eniola Badmus ló sọ eléyìí nígbà tí ìtàkùrọ̀sọ ń ṣẹlẹ̀ láàrin òun àti Láídé Bákàrè. Eléyìí tún gbẹnu tán o. Wùnmí toríọlá ní ó wù òun kí òun bí ọmọ sí i ṣùgbọ́n òun ò fẹ́ ìgbéyàwó mọ́. Òun ò sì fẹ́ bàbá méjì ọmọ méjì. Òun ò fẹ́ bàbá mẹ́ta ọmọ mẹ́ta ṣùgbọ́n ó wù òun kóun bí ọmọ fún ọkọ tóun ti kọ̀ sílẹ̀ láti àárọ̀ ọjọ́ òun. Ó ní òun sì ń gbà á ládùúrà kí Ọlọ́run fún òun ṣe wípé òun ní èròǹgbà láti padà bímọ fún ọkọ tí òun ti kọ̀ sílẹ̀ ní àárọ̀ ọjọ́ òun. Nítorí pé ní gbogbo ìgbà tí òun àti bàbá ọmọ òun àtijọ́ yìí bá ti ríra ni ó máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún òun. Ṣé gbogbo wa la mọ̀ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa Wùnmí Toríọlá tó máa ń kópa nínú eré àgbéléwò tó máa ń ṣe Alára Gbígbóná? Wùnmí Toríọlá tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀. Ó ní ohun tó bá ṣẹlẹ̀ láàrin òun àtọkọ òun. Ó ní ọkọ òun máa ń sọ wípé ṣèbí ìwọ ni ìlú mọ̀ọ́ká, ìwọ ni gbogbo ayé mọ̀ káàkiri, wípé kò kọ òun. Èyí ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fóun. Ó sì máa ń fa ìfàsẹ́yìn ní orí ìtàgé lórí iṣẹ́ òun débi pé àwọn kọ̀líìsì òun wọ́n ti ń pè òun pé Wùnmí kí ló dé, kí ló ṣe ẹ́, òun kì í ṣe báyìí tẹ́lẹ̀. Ìfàsẹ́yìn ti pọ̀ débi pé ó ti àfẹ́ẹ̀tì òun ní ibi iṣẹ́ lórí eré ìtàgé tí òun ṣe. Òun lòun fi pinnu pé bí wájú bá ṣe lọ ẹ̀yà ṣe padà sí. Ó ní ṣùgbọ́n tí òun bá ti pàdé ọkọ àárọ̀ ọjọ́ òun yìí, ó máa sọ wípé Ọlọ́run lè má kọ wá papọ̀ ṣùgbọ́n ìyá rere ni òun. Àwọn ọ̀rọ̀ yìí ló máa ń wọlé sí ọkàn àyà mi tí mo fi pinnu lọ́kàn wípé tí Ọlọ́run bá lè tún ṣe fóun pé kí n ṣẹ̀ tún bímọ míì fún ọkọ àárọ̀ mi yìí nítorí àwọn ọ̀rọ̀ dúdùn tí ó máa ń sọ fún òun nígbà tí òun bá ti rí i. Ó ní ṣùgbọ́n òun ò fẹ́ ìgbéyàwó mọ́ rárá o. Òun kò lè tún bímọ míì fún ni. Wùnmí Toríọlá ó sọ eléyìí di mímọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n máa gbọ́. Ọ̀rọ̀ bí ẹkún kò ní tán nínú ìdílé yín. Mobímpé ìyàwó Lateef Adédìméjì wọn èpè kàbìtìkàbìtì fún àwọn tí ó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri nípa ìdílé rẹ̀. Ṣé gbogbo wa la mọ̀ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa Adébímpé Adédìméjì tí ó jẹ́ ìyàwó fún Lateef Adédìméjì? Ó ti fi ìbínú jáde sọ̀rọ̀ sí àwọn tí ó ń gbé ìròyìn èké káàkiri lórí ọ̀rọ̀ tí kò yẹ kí ó máa jáde nígboro ẹnu. Ṣé a mọ̀ pé láìpẹ́ ni àwọn kan gbé ìròyìn èké, ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri lórí ẹ̀rọ ayélujára wọn wípé Kúmọ̀bíà ó ti gé ilé ọmọ rẹ̀ lọ ni àbí ó ti fi ṣe oògùn òkìkí. Èyí ni Mobímpé Adédìméjì tí ó gbọ́. Ó sì ń fi ojoojúmọ́ sunkún lórí àìrí ọmọ bí rẹ̀. Ó ní ohun tí ń pa òun lẹ́kùn yìí á ṣẹlẹ̀ ní ìdílé yín o. Á ṣẹlẹ̀ ní ìdílé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ìròyìn èké, ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri nítorí pé òun ló mọ nǹkan tó jọ òun ti rí nípa àìrọ́mọbí òun. Òun ti lọ sí ọsibítù, òun ti lọ sí ti òyìnbó, òun sì ti lọ sí ti àwọn aládàáni lórí ti àìrọ́mọbí òun yìí pé kò wù òun náà bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn ẹ wá ń gbé ìròyìn burúkú káàkiri, ẹ fi ń ba òun lórúkọ jẹ́. Ṣé gbogbo wa la rántí pé lẹ́yìn ọdún bíi mẹ́ta ló ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tí ń jẹ́ Lateef Adédìméjì? Nínú fọ́nrán kan tí ó ń káàkiri orí ẹ̀rọ ayélujára wọn tó ń jẹ́ TikTok ni wọ́n ti lo àwòrán Mobímpé wípé ó ti fi
nǹkan ilé ọmọ rẹ̀ ó ti fi ṣe oògùn òkìkí pé kò lè rí ọmọ bí mọ́ títí láéláé. Fọ́nrán tó jáde yìí níbi tí ó ti ń sunkún ní kíkankíkan, ibi tí ó ti ń ya sẹ́ẹ̀tì eré ìtàgé rẹ̀ ni wọ́n ti lọ mú fọ́nrán yìí. Wọ́n wá gbé orin kan sí i, orin yẹn tó wá ń júwe nípa àìrọ́mọbí rẹ̀. Èyí ló tún wá jẹ́ kó jẹ́ ìbànújẹ́ ọkàn fún gidi gan. Ọmọbìnrin Mobímpé sì ti ṣàlàyé, ó ti jáde nípa fídíò yìí wípé oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ lòun ti gbà lórí ọ̀rọ̀ fídíò yìí. Ó ní òun ló fà á tóun fi jáde wípé kí wọ́n yé bọ̀ òun lórúkọ jẹ́, kàkà yẹn òun ó máa wọn ìpè ńlá fún wọn ni. Ẹ má jẹ́ ká máa jowú ara wa mọ́, ká sì wà ní ìrẹ́pọ̀, ká sì má máa ṣe elénìní ara wa mọ́. Ẹniọlá Badmus ó sọ̀rọ̀ sókè nípa ọ̀rọ̀ ìtàkùrọ̀sọ wàhálà ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ láàrin òun àti Láídé Bákàrè. Ibẹ̀ ló ti sọ eléyìí. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó tún farapẹ́ olóṣèlú ni àwọn tí ó ń ṣe òṣèlú káàkiri tí ó tún ṣe eré orí ìtàgé tí gbogbo wa mọ̀ sí Ẹniọlá Badmus. Ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ọ̀rọ̀ ńlá kan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti Láídé Bákàrè. Ó sọ eléyìí ní ọ̀dọ̀ Ẹniọlá Àjàó nígbà tí wọ́n ń ṣe ìfihàn sinimá kan tí ó fẹ́ gbé jáde ni ó ti sọ eléyìí tí ìtàkùrọ̀sọ tó sì wà láàrin wọn. Orúkọ sinimá yìí ni ó wà níbẹ̀. Ṣùgbọ́n nǹkan tí a padà gbọ́ ni pé nǹkan tí wọ́n ń ṣe yìí ni pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe òkè ṣe pé bí ìjà wà láàrin wọn. Wọ́n ń ṣe eléyìí láti fi polówó sinimá ó wà níbẹ̀ tí Ẹniọlá Àjàó tí ó ń ṣe ìpolongo rẹ̀. Wọ́n ní tí a bá gbàgbé nígbà ọdún díẹ̀ sẹ́yìn tí ó polówó àjàkálù tí ó lò tó fún Bobrisky ní àwọ́ọ̀dù tí ó gba gbogbo ayé kan, tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bínú pé ó sì lè fún Bobrisky ní àwọ́ọ̀dù tí ó sì jẹ́ pé ọkùnrin ni, tí pé ó rí àwọn obìnrin ńlẹ̀ tí ò fún wọn. Ó ṣe wá jẹ́ Bobrisky ni ó fún ní àwọ́ọ̀dù tí ọ̀rọ̀ yìí sì tí wàhálà yìí sì pọ̀. Kò wá fẹ́ jẹ́ kí eléyìí wáyé, ó ṣe gbégbá ọ̀nà eléyìí pé kí wọ́n fi bá òun polówó sinimá òun. A ò ní rí jù báyìí lọ lágboolé òṣèré. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.